má ní gbàgbé ló jẹ́ fún ẹrú ọjọ́ yẹn ìṣe tẹ́ńbẹ́lú ọjọ́ ti ṣẹ̀mí inú parí tẹrùkẹrù ó di inú ayé ọlọ́jọ́ ìbí mo bá ẹ̀yọ̀ ọbàjọ́ tún ṣe gbogbo ẹ̀sìn. ọjọ́ pàtàkì lọ́jọ́ ìbí jẹ́ fún gbogbo aláròjinlẹ̀ ìdáláyé ọ̀pọ̀ ènìyàn ní ń gbèrò láti ṣe ayẹyẹ orí kádùn tàbí ṣe àjọyọ̀ lókè èèpẹ̀ ṣùgbọ́n púpọ̀ nínú wọn ni kì í bá wọn láyé ọ̀pọ̀ a sì máa wà nínú àìbalẹ̀ ọkàn. Ààrẹ Fatai Ọláìtàn Ọdẹ́sílẹ̀ CEO Float Distillery Nigeria Limited ọ̀rọ̀ yín tọ́pẹ́ bẹ́ẹ̀ ni a bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlá wípé ẹ wà láyé wà láàyè pẹ̀lú àlàáfíà ara tó péye. Ọlọ́run ọba àlá ló ń sọlá òun náà ló ń sọlà gbogbo ọlá tí ẹ ti ní kò ní í relẹ̀. Every 16th of November think about our amiable CEO at Float Distillery Nigeria Limited. Ayẹyẹ orí kádùn tọdún yìí kò ní í jẹ́ àṣemọ ọdọọdún ni sápóruwé ọdọọdún ni èrùwá wà ọdọọdún ni abíyáyá so 50 àgbóhewú ni ti gbẹ́gi àdàgbàhómù nítòsí àgbólà ní tàgbọ̀nrín. Ààrẹ Fatai Ọláìtàn Ọdẹ́sílẹ̀ tí ẹ pẹ́ láyé bímọ pẹ́ ṣe é pẹ́ ẹ fọ́ pẹ́wú bẹ́ẹ̀ lẹ́fẹ̀rẹ̀ jìjọbì ẹ ó gbó ẹ ó tọ̀ ojú yín ò sì ní mọ bí inshallah bikúrúdà tó láì aya ò ní kó mọ́ yín lórí bẹ́ẹ̀ ni ẹ ò ní fi ọwọ́ gbọ́mọ sí gbogbo àwọn ohun tí Ọlọ́run ti pèsè fún yín ọwọ́ ìdíbàjẹ́ ò ní kàn òkè lẹ́ ó sì máa lọ wọ́rọ̀fánà wùkánà àléyà wishing you happy many returns in good health and abundant peace of mind. Congratulations on your special day. Àkànṣe ìbuyì fún ọ̀gá wa yìí ló wá láti ọ̀dọ̀ Customer Development Manager to Float Distillery Limited Adétúnjí Samson Adéníyì Topman àṣèyí sàmọ́dún àṣàmọ́dún sẹ́ẹ̀mí. mo dúpẹ́ mo sọpẹ́ fọlọ́run mi wọ́jọ́ ìbí mi kò bá mi láyé Allah Allah.